أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. ọpẹ́ ni fún Ọlọ́run ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run. Ohun tí a máa bára wa sọ ní àkókò yìí ó dá lórí ẹsẹ̀ alukuran tí a ti kà fún wa. Alukuran orí 29 ẹsẹ̀ 49. Ọlọ́run ọba sọ níbẹ̀ pé ka ohun tí a fi hàn ọ́ láti inú ìwé náà kí o sì máa gbé ìrun dúró. Dájúdájú ìrun kíkí a máa kóni níjàánu kúrò nínú ìwà àbàjẹ́ àti ìwà búburú tí ó hàn gbangba, àti pé nítòótọ́ ìrántí Allah ló tóbi jùlọ, Allah sì mọ ohun tí ẹ̀ ń ṣe. Ìrun kíkí ó jẹ́ ń tá a ṣàgbékalẹ̀ rẹ̀, ìlànà ìjọsìn tó jẹ́ ṣe pé bá a ṣe mọ̀ pé gbogbo ẹ̀sìn tó wà lágbàáyé náà ló ní ìlànà ìjọsìn. Ìdí àti pàtàkì rẹ̀ kò jìnnà sí wa bí kò ṣe pé pàtàkì ìrun nínú ẹ̀sìn òun náà ni láti ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú Ọlọ́run ọba. Ọ̀nà ìlànà ìjọsìn yìí ó pẹ̀ka ó sì póríṣiríṣi nínú àwọn ẹ̀sìn àgbáyé. Àmọ́ nínú Islam, sọ́láàt a ṣàgbékalẹ̀ rẹ̀ láti máa fi ṣe ìrántí Ọlọ́run ọba. Ó sì jẹ́ ṣe pé a ní àwọn àrùn wákàtí 5 tí a máa ń kí, àtàwọn àrùn míì gẹ́gẹ́ bí tahajjud, ìrun ìdáméjì òru àbí ìdámẹ́ta òru, àti ìrun ishraq, ìrun ìyálẹ̀ta, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbàtí wọ́n ń ṣe àlàyé rẹ̀ lórí àyà tí a mẹ́nubà fún wa lákọ̀ọ́kọ́ yìí, olórí ìjọ Mùsùlùmí Ahmadiyya ẹlẹ́ẹ̀kejì Hazrat Mirza Bashiruddin Mahmud Ahmad, kí ìyọ́nú Ọlọ́run bá kó máa bá wọn, sọ pé ohun kan mẹ́ta òun náà ni àrífàyọ tá a mẹ́nubà nínú àyà yìí. Àkọ́kọ́ òun náà ní ìpolongo ẹ̀sìn àti mímáa ka Al-Qur'an, ìrun kíkí àti ìrántí Ọlọ́run ọba. Pàtàkì àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà ni láti la ẹ̀dá ènìyàn kúrò nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀, àti láti ran ẹ̀dá ènìyàn lọ́wọ́ láti ní dàgbàsókè nínú ìwà ọmọlúàbí àti dàgbàsókè ẹ̀mí, láti lè ní àṣepọ̀ tó dáa pẹ̀lú Ọlọ́run ọba gẹ́gẹ́ bá a ṣe bá nínú àwọn ìwé ẹ̀sìn tọ́lọ́run sọ̀kalẹ̀. Ìní ìdàgbàsókè ẹ̀mí tàbí ìnígbàgbọ́ òdodo nínú Ọlọ́run ọba òun ló máa ń mú ọmọ ẹ̀dá ènìyàn láti ní àwọn àkọọ́lẹ̀ tó dáa níwájú Ọlọ́run ọba níṣe, léyìí tí a lọ dé bá níwájú Ọlọ́run ọba nígbà tẹ́dá ọba sí nílé ayé mọ́, nígbà tí a bá lọ lo ayé tuntun ní ọ̀run lọ́jọ́ kẹyìn. Ìgbàgbọ́ ọ̀tun nínú Ọlọ́run ọba ṣẹ̀dá òun náà ló máa ń mú kí ẹ̀dá kó ní àwọn iṣẹ́ tó lákọọ́lẹ̀ níwájú Ọlọ́run ọba níkẹyìn ayé ẹ̀, nígbà tí a bá máa gbé ayé tuntun, gẹ́gẹ́ bí ètò àti ìlànà tó wà nínú àwọn ẹ̀sìn àti àkọọ́lẹ̀ tó wà nínú wọn. Òun náà sì ni ohun tó jẹ́ pàtàkì jùlọ nípa ọ̀nà tá a lè gbà láti ní ìgbàgbọ́, nítorí pé ìgbàgbọ́ òun náà ni ọ̀nà tá a fi máa ní agbára láti lè dáàbò bóra wa, láti lè kóra wa níjàánu kúrò nínú àwọn ìwà láabi àti tí máa ń tini lọ síbi ìwà aburú àti ṣe aburú. Ìdí nìyí tí Al-Qur'an tó fi ń tọ́ lemọ́lemọ́ fún wa pé ìmá ní ìgbàgbọ́ nínú bíbí Ọlọ́run ọba, àti Al-Qur'an pé tó yẹ wá sí lemọ́lemọ́ pé ìgbàgbọ́ nínú bíbí Ọlọ́run ọba òun náà ni ọ̀nà tí ó jẹ́ ọ̀nà tó ga jùlọ, tó lágbára jùlọ. Òun náà sì ni
ọ̀nà tí a fi lè máa rí ògo Ọlọ́run àti ìfẹ́ Ọlọ́run ọba, àti pé Al-Qur'an tẹnumọ́ pé mímáa rántí Ọlọ́run ọba ó jẹ́ ìlànà kan nínú ìsìláàmù, ọ̀nà tá a fi ń gbà jọ́sìn fún Ọlọ́run ọba tó sì jẹ́ ṣe pé òun náà lọ́nà tó pé jùlọ, tó jẹ́ pé nígbàkigbà tá a bá ń ṣe àwọn ìjọsìn yìí pẹ̀lú gbogbo àwọn tó tọ́ ká ṣe nínú ìlànà ìjọsìn yìí, a máa wà nípò pé ẹni tí a fọ̀ mọ́ lẹ́mìí àti nínú ìṣe wa, tó sì jẹ́ ṣe pé gbogbo ẹ̀san dáadáa tó ń bẹ nínú iṣẹ́ rí òun náà ni a máa rí gbà látara rẹ̀. Ìmáa kírun ó jẹ́ nǹkan tó jẹ́ ṣe pé ó nílò kí a ní àwọn nǹkan wọ̀nyí nígbà tá a bá ń kírun. Àwọn nǹkan márùn-ún yìí òun la gbọ́dọ̀ ní nígbà tá a bá ń kírun, la gbọ́dọ̀ máa fi sọ́kàn ló dáadáa, la gbọ́dọ̀ máa ṣe. Alákọ̀ọ́kọ́ òun náà ni wípé a gbọ́dọ̀ máa kírun wa déédéé. Ìrun tá a bá fẹ́ kí ó gbọ́dọ̀ jẹ́ ní gbogbo ìgbà la gbọ́dọ̀ máa kí. A rí eléyìí nínú àkọọ́lẹ̀ Al-Qur'an tọ́lọ́run bá sọ pé hafizu ala salawati was salatil wusta wa qumu lillahi qanitin. Ìyẹn ni pé ẹ máa ṣọ́ àwọn ìrun yín o, àti pàápàá jùlọ ìrun àárín, kí ẹ sì máa dúró déédéé, kí ẹ máa dúró ní tìrẹ̀lẹ̀ níwájú Ọlọ́run ọba. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé a gbọ́dọ̀ máa kírun yìí lásìkò rẹ̀, lásìkò tọ́lọ́run ọba yàn fún gangan, láwọn wákàtí àtàsìkò tọ́lọ́run ọba yàn pé ká máa kírun yìí gangan bẹ́ẹ̀ ó ṣe wà lákọọ́lẹ̀ nínú òfin àti ìlànà ẹ̀sìn Islam. A rí eléyìí náà nínú ọ̀rọ̀ Ọlọ́run ọba nínú Al-Qur'an, níbi tọ́lọ́run ọba ti sọ pé inna salata kanat alal mu'minina kitaban mawquta, pé irun kíkí a fi àkókò sí fún àwọn onígbàgbọ́ òdodo. So nípa bẹ́ẹ̀, ara àwọn nǹkan tí a nílò láti mọ̀ nípa irun kíkí ni. Ẹlẹ́ẹ̀kẹta, a gbọ́dọ̀ jẹ́ni tó jẹ́ sí pé a jẹ́ni tó ń rẹra rẹ̀ sílẹ̀ lẹ́mìí àti lára. A sì gbọ́dọ̀ jẹ́ kíhun kó máa mú ròyíròyí, kó máa da ọkàn wa rú. Eléyìí ni àwọn nǹkan tí a gbọ́dọ̀ mójútó lórí irun. Nǹkan kẹrin òun náà ni pé irun wa táǹkì, àwọn irun táǹkì, a gbọ́dọ̀ máa kí wọn ní àpapọ̀, ní jàmá la gbọ́dọ̀ máa kí wọn lápapọ̀. Irun tó dáa tó lọ́lá jù táǹkì òun náà lèyí tá a kí ní jàmá. Kódà a tún rí i pé Ànábì gbà wá nímọ̀ràn lórí eléyìí. Ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni wípé a tún gbọ́dọ̀ máa gba àwọn ọmọlàkejì wa nímọ̀ràn láti lè máa kírun náà déédéé, kán sì máa ṣe déédéé pẹ̀lú ọ̀nà kan máa kírun náà, kán máa kí lásìkò. Tó ó hàn sí wa nínú gbogbo àwọn àlàyé tá a ti ṣe yìí pé ìrun kíkí ohun tó pàtàkì ni fún ìfọ̀ ẹ̀mí wa àti ìfọkàn wa mọ́, àti láti mú ẹ̀dá là kó tú wa kúrò nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀, kó là wá kúrò nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀, kó sì jẹ́ kí ajẹ́ni tó jẹ́ sí pé a lè máa ṣe ojúṣe wa láti fi lè bá àánú Ọlọ́run ọba àti ìyọ́nú Ọlọ́run ọba pàdé. Eléyìí sì ni pàtàkì àti kókó tí a fi ń jọ́sìn fọ́lọ́run ọba. Nítẹ̀síwájú sí ìrun kíkí, òun náà ló wà ní ìpele kejì nínú Islam sí ohun àkọ́kọ́ tá a mọ̀ nínú Islam tá a mọ̀ sí ṣàhádà. Yẹn náà ni ìjẹ́rìí pé kò sí Ọlọ́run ọba kan àfi Ọlọ́run ọba Allah. Àkọ́kọ́ òpó Islam ní àtàbàdìṣẹ́ wa mọ̀ gẹ́gẹ́ bí àwọn ìlànà òfin míì nínú Islam tó jẹ́ sí pé wọ́n lè ní tá a lè fi ṣèrà padà fún wọn tàbí tá a lè fi rọ́pò wọn. Eléyìí ò sí fún wọn rárá. A lè fi nǹkan míì rọ́pò irun, a sì lè fi nǹkan míì ṣe ìràpadà fún irun. Eléyìí ń fi hàn wáyé pé irun pàtàkì púpọ̀, àti pé ó yẹ ká mọ̀ pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n fi tó wa létí pé nígbà kan rí gbogbo ẹnikẹ́ni tó bá ṣe pé ó bá fẹ́ máa jọ́sìn fún Ọlọ́run ọba. Kódà a rí nínú àrọ́bọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ti sọ pé ohun tọ́lọ́run á kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹrúsìn Ọlọ́run ọba òun náà ni pé ìrun lóhun àkọ́kọ́ tọ́lọ́run ọba máa béèrè ní ọwọ́ àwọn ẹrúsìn rẹ̀. Ẹnikẹ́ni tí ìrun rẹ̀ tó bá dúró déédéé, tó gúnrégé, tó dáa, tó rẹwà níwájú Ọlọ́run ọba, á jẹ́ pé gbogbo iṣẹ́ olóore rẹ̀ tó kù náà iṣẹ́ dáadáa la máa bá ń bẹ̀. Ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam tó ní ẹni tá a bá wá rí ìrun rẹ̀ tó kù díẹ̀ káàtó, tó lábàwọ́n, á máa jẹ́ pé gbogbo àwọn iṣẹ́ tó kù náà gbogbo wọn ni ó kù díẹ̀ káàtó, gbogbo wọn ni ó ní àbàwọ́n. Nígbà tí àwọn náà tún sọ lórí ọ̀rọ̀ ọ̀run kíkí yìí, Mẹ́sáyà tí a ṣèlérí rẹ̀ alayhi salatu wassalam, àwọn náà bá wa sọ̀rọ̀. Wọ́n ní ká máa kírun wa déédéé, ká kírun déédéé, pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ ṣe pé wọn kì í kí ń dùn ẹyọ kan lọ. Tábàdẹ̀ ti kẹ́yọ kan, wọ́n ti ní tẹ́lọ́rùn pẹ̀lú ẹ̀, wọ́n lọ mọ̀ pé eléyìí kìí ṣe ìlànà tó tọ́, nítorí pé Ọlọ́run ò yọ̀ǹda ìrun fẹ́ni kankan. Kódà àwọn òjíṣẹ́ rẹ̀ kò sí ìtọ́lọ́run yọ̀ǹda ìrun kankan fún wọn bẹ́ẹ̀. A tún rí nínú àrọ́bá míì tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n sọ
wọ́n ní àwọn ìjọ ènìyàn kan wọ́n wá bá òjíṣẹ́ ńlá wọ́n ṣẹ̀ṣẹ̀ gba ẹ̀sìn Islam wọ́n wá bá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam pé kánàbí ó yọ̀ǹda àwọn káwọn má kírun. èsì tánàbí fọ̀ fún wọn ni wípé ẹ̀sìn tí ò bá níṣe tí ò ní tá à ń ṣe nínú ẹ̀ ní ìṣe tara ẹ̀sìn náà kì í ṣẹ̀sìn rárá. Hazrat Masih Maud tún tẹ̀síwájú máa rí pé mo sọ fún yín pé dájúdájú ohun tá à ń fi ní ìbáṣepọ̀ tó gúnrégé pẹ̀lú Ọlọ́run ọba òun náà ni ká dún ní mọ́ ìrun ká máa kírun wa déédéé ká kí pẹ̀lú taratara pẹ̀lú tọkàntọkàn ká sì jẹ́ sí pé ahọ́n wa náà kó máa yòǹbó Ọlọ́run ọba kó máa rántí Ọlọ́run ọba láti fi lè ní dàgbàsókè ẹ̀mí láti lè tún máa fi tún ìwà ọmọlúàbí wa nítara wa kó lè máa tún wa ṣe. eléyìí òun náà ló sì yẹ ká ní kí gbogbo ara wa ẹ̀mí àtara wa kó di ara níta ń pè ní ìrun kíkí. àárẹ̀ lẹ́yìn nínú essence of Islam. so pàtàkì irun òun náà ni ó jẹ́ sí pé òun ní gbogbo iṣẹ́ tá à ń ṣe pátápátá òun ló máa ń mú kí a rí ẹ̀san ìrun ló máa ń jẹ́ ká rí ẹ̀san gbogbo àwọn iṣẹ́ tá à ń ṣe pátápátá. òun náà sì ní àṣeyọrí tó dájú jùlọ tó fi lè jẹ́ kí a rí àlìjánnà. òun náà sì ní kọ́kọ́rọ́ àlìjánnà gẹ́gẹ́ bí Ànábì sallallahu alaihi wasallam sọ pé as-salatu miftahul janna pé ìrun kíkí òun náà ní kọ́kọ́rọ́ àlìjánnà. a rí ilé nínú àdìsí Tirmidhi. so nígbà bẹ́ẹ̀ láti lè jẹ́ kí èèyàn rí ìbùkún Ọlọ́run ọba kó rí ìbùkún tí ń bẹ nínú àdúrà kó sì máa rí àwọn èrè ǹjẹ tí ń bẹ nínú àníyàn rẹ̀ èèyàn gbọ́dọ̀ gbìyànjú láti ní ìbáṣepọ̀ tó dámọ̀ràn pẹ̀lú Ọlọ́run ọba nípa ìrun kíkí pẹ̀lú tọ̀wọ̀tọ̀wọ̀ pẹ̀lú ìtẹríba pẹ̀lú rẹ̀rẹ̀ni sílẹ̀ gbogbo oríkèéríkèé ìrun pátápátá ló jẹ́ sí pé a rí pé títí dé parí ẹ̀ ló fi hàn wá kí ni àwọn ọ̀nà tó jẹ́ sí pé à ń gbà tá a fi ní ìwà rẹ̀lẹ̀ àti ìtẹríba ní ọ̀dọ̀ Ọlọ́run ọba. ó dùn mọ́ wa láti fi wá yí pé Ọlọ́run ọba ṣàlàyé ó júwe àwọn tó ń kírun nínú Al-Qur'an orí 17 láti ẹsẹ̀ kínní títí dé ẹsẹ̀ 3 àti ẹsẹ̀ 10. Ọlọ́run ọba ní qad aflahal mu'minun alladhina hum fi salatihim khashi'un walladhina hum ala salawatihim yuhafizun pé dájúdájú gbogbo àwọn tó yó nígbàgbọ́ òdodo wọ́n ti ṣoríire o. àwọn tí máa kírun wọn tọwọ́tọwọ́ àwọn tí wọ́n máa jẹ́ pé nígbà tí wọ́n bá wà níbi ìrun wọn kì í fi ìrun wọn ṣeré wọn ìfọwọ́ yẹpẹrẹ múrun wọn. àwọn tó jẹ́ pé wọ́n máa ń ṣolùṣọ́ lóòrèkóòrè lórí ìrun wọn. Ọlọ́run bá ní irú àwọn ẹni báyìí ẹni ire ni wọ́n ẹni tí ó jèrè ni wọ́n. mísàlì tí a ṣe lè rí alayhi salatu wasalam àwọn náà tún tẹ̀síwájú pé ọ̀nà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó fi kọ́ wa òun náà ni pé ní gbogbo ìgbàkígbà tí ìṣòro bá dé bá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ànábì àgbàgé aṣàlùwàlá á dìde dúró níwájú Ọlọ́run ọba nípa gbígbérun dúró á sì kó ìdírẹ́bẹ̀ rẹ̀ síwájú Ọlọ́run ọba látara ìrun kí Ọlọ́run ọba àánú jùlọ kó rọ̀jò ìbùkún òdodo ẹ̀mí òtítọ́ tá a fi kírun tí ìrun wa ti fi máa wà níbàámu pẹ̀lú ìṣe òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tí ó sì fi bá àánú Ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ pàdé kí Ọlọ́run aláàánú jùlọ kó gba gbogbo àwọn ìdírẹ́bẹ̀ nìkọ̀ọ̀kan wa. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.